bó o lè èèyàn mẹ́ta ó ṣe dúró ní méjì méjì ìyún ni ò yé mi sí o. arábìnrin kan ló wáá bá wa ó ní kí n bóun sọ̀rọ̀ ìsáfẹ́fẹ́ ó ní kẹ́ ẹ gbà ó nímọ̀ràn. ó ní nítorí pé ọ̀rọ̀ yìí gbẹnu tán o. ó ló sọ sí ní lẹ́nu ó sì bu oyin sí i. ìsọ̀rí ò ṣe é pọ́nlá oyin kò jẹ́ ṣe é tú dànù. ó ní bó o lòun ó ṣe ṣe. ẹ káàárọ̀ gbogbo ojú tí ń wò mí ojú tẹ́ fi wò mí òkùnkùn ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò nídìí láṣẹ Èdùmàrè. ẹ ò ní róhùn gbé sọnù bí ò bá ṣe bí ọmọ o agbára lọ́wọ́ Elédùmarè. ẹ wò ó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ó kù lọ́rọ̀ téèyàn rí mú lórí ìkọ́. ó kù lọ́rọ̀ téèyàn ń wá pé kí ni mo fẹ́ sọ náà ṣé n tún ṣe léyìí bóyá yá gbọ́ rárá o. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí ó ní wípé òun fi ọmọkùnrin kan ó lọ́dún méjì làwọn fi fẹ́ra àwọn. ó lóun ò mọ̀ pé ó ti níyàwó sílé torí pé ilé tóun ti lọ ń bá every weekend ló máa lọ bẹ̀ ilé yẹn ó sọ fún òun pé òun gbà fún gẹ́ẹ̀lì kan ni gbàgẹ́ ẹ̀jẹ̀ ṣe mọ̀rànmọ́rán òun lè dànù pé family house àwọn lòun stay sí Elédùmarè ọba mi o. ó mọ̀ ṣe èmi àti ẹ̀dọ́ ń fẹ́ra wa o kódà tó má rì ni ìgbà tẹ́mi náà gbalé ó wá sí ilé mi nígbà tó wá sílé mi Ọlọ́run gbọ́ ó máa ń wá sílé mi ọmọ sọ́kọ mi iṣẹ́ NEPA ló ń ṣe. lẹ́yìn ìgbà yẹn àwọn ọmọ sáìdì Owódé Ìdí Ìrókò ni ó tiẹ̀ lọ́jọ́ kan tí mo wá lọ sílé bóyá ọjọ́ yẹn ni mi ìbá ti wá pàdé àbúrò rẹ̀. nígbà tí mo débẹ̀ n ò bá ilé tí mo ti máa lọ ń bá mo débẹ̀ wọ́n ní kò sí nílé kò wálé kò sí kí lọ́wọ́ mi ò sọ fún pé mò ń bọ̀ ó dàbí ẹni pé mo lọ bìkan ni mo ní kí n yabẹ̀ kí n sùn bẹ̀ èmi ò mọ̀ pé ilé tó ń gbé gangan kọ́ nìyẹn. nígbà tí mo wá lọ sí tí mo wá sọ pé ilé dẹ̀ ti ṣú wọ́n wá ní pé kí family house wọn wá júwèé bẹ̀ fún mi ìgbà tí mo débẹ̀ mo sáà ní pé lágbẹ́rẹ́ báyìí ló ń jẹ́ wọ́n ní wọ́n dárúkọ ọmọ ẹ̀ wọ́n ní àwọn náà ni wọ́n ní káwọn júwèé lé wọn fún mi àmọ́ kan yọ sọ pé ìyàwó wọn ṣẹ̀ lọ́kùn ìgbà yẹn nìsín mo ní ìyàwó ok lẹ́yìn ìgbà yẹn ló sọ fún mi pé òun níyàwó sílé pé ilé tí mo ti máa ń bá àwọn èèyàn òun gbà fún girlfriend pé òun fẹ́ fẹ́ ìyàwó kejì òun dẹ̀ fóbìnrin tó kàwé torí ìyàwó òun ò kàwé. mo bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ni o lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ọdún méjì lẹ́yìn ìgbà yẹn tá a ti fẹ́ra sílẹ̀ lẹ́yìn ọdún méjì ẹni tí mò ń fẹ́ ó wá ní pé òun fẹ́ introduce ẹ̀gbọ́n òun sí mi nígbà tó máa sọ ó ní pé ọmọ Sáìdì Owódé lòun mo ní mi náà ti fẹ́ràn ní Sáìdì Owódé rí mo dárúkọ ẹ̀ fún ó dà pé orúkọ tí mo pè yẹn kò kí ń jẹ nílé bí orúkọ ẹ̀kọ́ náà tẹ̀ mọ́ lára nígbà tí mo dẹ̀ tó máa introduce mi sẹ́gbọ́n ẹ̀ ó bá di ẹni tí mo ti fẹ́ rí tí mò ń sọ fún yín ẹni tí mo ti fẹ́ rí ní ẹ̀gbọ́n ẹ̀ tó dárúkọ fún mi ìbéèrè mi wá rèé akíra wa o mo kúnlẹ̀ mo kí wọn wọ́n dẹ̀ ní pẹ̀lẹ́ kí ní kọ pé kọjọ́ mẹ́ta fara ló dárúkọ mi wọ́n á ní kí ìpẹ̀lẹ́ mo kọjọ́ mẹ́ta boyfriend mi wọ́n á sọ pé ṣé àmọ́ra ni wọ́n ní mo mọ̀ dáadáa ẹ̀gbọ́n mi èdè tẹ̀ sọ pé ẹ̀ mọ̀ dáadáa yìí mi ò trust yín o a ní no má rò lọ́bẹ̀ mo mọ̀ dáadáa àbí ó mọ̀ mi mo ní mo mọ̀ wọn àǹtí ṣé mo ti lóyún fọmọkùnrin oyún náà ló fà tó fi mú mi káàkiri oyún náà ló fà wípé kí wọ́n lọ mọ àwọn òbí òun mo lọ lé wọn mo mọ̀ wọ́n ṣe kiri kan pé àwọn máa káwá mú déètì ní o kìíní kan torí mo ti lóyún àǹtí ṣé oyún yìí ṣeéṣe o kódà kò sí ìpòṣù méjì kó wọn bá fa kí ló báyìí dé náà lẹ́yìn ètò ìsọfẹ́ni tí mo lóyún fún pé mo máa mí sí píríọ̀dù mi ó ní kò sí wàhálà
symptoms oyún kò tí ì mọ̀ ṣe mí jù bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti bímọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wàá ní kí n ṣe sọ̀rọ̀ yìí báyìí ọ̀rọ̀ ìtọ́jú sú mi o ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ẹ gbà mí nímọ̀ràn kí ni kí n ṣe ẹ má béèrè ìbéèrè mọ́ kí ni kí n ṣe nǹkan tí n bá máa ṣe ni kẹ́ ẹ sọ fún mi mo ti lóyún ẹ̀gbọ́n rẹ̀ sọ pé àwọn ọmọ mi àwọn ò sọ pé àfẹ́ra rí ó jẹ́ sọ pé òun mọ ẹ̀gbọ́n òun pé tọ́nà àwọn ọmọ ẹ̀ dáadáa sì ṣe pé ọ̀dà mi ìyàwó mi ni o ìyàwó mi kankan tí mo fẹ́ ó ti wáyé ọmọ mi wà lára ẹ o ẹ̀gbọ́n ẹ̀ nínú kò ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n.